Welcome to my life and afterlife. My name is Aitale Abiyamo. Mo kí gbogbo mùtúmùwà jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbikíbi nílẹ̀kílẹ̀ tẹ́tí sí mi. Ẹ ṣé tẹ́tí sí mi. Orúkọ tèmi ò yí padà o. Èmi náà ni o. Èmi tí ní tòótọ́ Aitale Abiyamo. Adẹ́kù gbogbo Buhari tó ń lọ. Well, Buhari. So, Buhari ti jó gẹ́lẹ́ jẹ́ ọdún mẹ́jọ. Mo ti padà sábọ́lé. Ó ti fọdún mẹ́jọ pilẹ̀ ẹ̀wì rẹ̀. Ó ti wá jájà padà sí Daura. Oh my God. Jàmbá tàfó jàmbá rà. Èké ń bèké sọ̀rọ̀, irọ́ ń parọ́ fúrọ́. Buhari, mo ṣe bí níjọ́ kìíní àná tó fẹ́ dupò ààrẹ. Olóòní ga, olóòní go, onítọ́rọ́kọ́bọ̀ kò tiẹ̀ bá ẹ jí. Ó wá ṣiṣẹ́ ọdún mẹ́jọ. Excuse me. Ó wá ṣiṣẹ́ ọdún mẹ́jọ. Ó wá ní àtọ́jú owó àtèrè kò sí kankan tó rí. Ó ní kódà shortage ló bá dé. Tó jẹ́ pé látọdún nàmí nọlẹ̀ ló ti jẹ́ Minister for Petroleum. Tó wó bántabántá ẹgbẹ̀rún àìníye àìlóǹkà tó dàwátì. Wọ́n ní ìwọ o. Gbogbo bó o ṣe balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́. Tó o ṣu sábọ́. Tó o jẹ́ ajẹ́ ẹ̀wẹ̀yìn ajẹ́ ẹ̀bọ́ ọkọ̀. Àtiwọ́ àtàwọn aráalé ẹ̀. Àtiwọ́ àtàwọn ọgbẹ́ pé ìwọ ò jèrè. Well, ọbọ̀ kì í jèrè lẹ́yìn mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀. But ó mà wá ga o. That is the problem. There should be accountability. People should be made to ask questions. There should be consequences, whether for bad governance or good governance, whether for proper accountability or misappropriation of government fundings. Buhari? Jọ, 800 million tó gbà lẹ́nu kò pẹ́ ń bolẹ̀ kó sí ẹ ti pa ẹ ti pín. Oh my God. Ìwọ tó jẹ́ pé bó ṣe kúrò yẹn ẹ̀wọ̀n ló yẹ kó lò. Ó yẹ kó sèse gbogbo your whatever ni. Kó wá ṣe accountability. Kó wá account for every penny, every cent. Wá ní ìwọ. Okay, let's find out. So, Gabashewo was the one that tweeted Buhari's declaration. Buhari ló wọ́n jẹ gbèsè. Oh my God. Okay. Let's find out. Former President Buhari submits assets declaration form. Shows zero debt. This is him saying it personally. It doesn't have any debt. But what about the debt that you put the citizens? Former. That's so life will be. Nothing lasts forever. Gbogbo gọ̀rọ̀gọ̀rọ̀, gbogbo gàlégàlé,
ìwọ tó wà lórí ẹṣin jọ́ kìíní àná tó ń sọ̀pàkọ́ ó ti wá sílẹ̀ lẹ́ẹ̀ báyìí o ó ti wá darapọ̀ máwọn aráàlú báyìí o. Okay, let's find out, guys. Okay. Former President Muhammad Buhari has submitted his assets declaration forms to the Code of Conduct Bureau, CCB, in line with Chapter 6 of the Constitution. The CBN issued acknowledgement receipt. Constitution won. Any constitution, ṣá? Ṣé any constitution, ṣá? Ṣé constitution ni ká pè yẹn? Gàbàṣẹ́wò yìí náà ni ṣá. The completed declaration shows that his movable assets did not increase. Oh my God, at home in Nigeria or outside, and did not have new bank accounts outside the country, only the one he had in Union Bank, Kaduna. How is that possible? Ó diversify ni now. Ṣé bó lọ́mọ lánàá ó lẹ́bí ó lára náà. Ó pín ní now. Ó fi ṣe pé ẹni bá dáyé jẹ, ó máa dáyé àbẹ̀jẹ. Múra sí. He has taken no loans and has no liability. What about the loan to the country? Yeah. What about the liability? What about the poverty? Generational poverty to create for generations yet unborn. But he's talking about his personal one. Of course, the number of animals, this is the part that really got me. That is the president of the cows, for the cows and by the cows. The number of animals in his farm recorded a little decrease due to the number he gave out as gifts in the last 4 years. Okay. So, ibi tó burú dé fún Buhari kódà àwọn màálù ẹ̀. Wọ́n pọ̀ sí ní ọdún 4 sísìn wọ́n pọ̀ sí. Oh my God. It's beyond. Tó jẹ́ pé màálù tó múmú láyé ẹ̀ ju èèyàn lọ. Màálù tẹ́mi ẹ̀ value ju ẹ̀mí èèyàn lọ. Ó wá ní wọn pọ̀ sí. Torí àwọn màálù ẹ̀ ò bímọ. Àwọn màálù Buhari wọ́n ti decide láti ṣe family planning. Àwọn màálù Buhari wọn bímọ sí, wọn bí sí, wọn rẹ̀ sí. Ó wọ́n kọ́ súnmọ́ pé ìlú ò dẹrùn, ìlú ò fararọ. Àbámọ́ bá bímọ kò sí nǹkan, kò sí grass, kò sí grazing roots, kò sí enough water fún wọn láti survive. Torí ẹ̀ ní nọ́mbà wọn ṣe dínkù sí. Ẹjọ́ máa ń bẹ lọ́rùn àwísókún o. Can you imagine? Màálù ẹ̀. Tó jẹ́ pé láàrin ọdún 8, ọmọ ẹ̀ lé sí. Àwọn ọmọ ẹ̀ ṣèyàwó, tí ìṣọmọ kan, tí ìṣọmọ méjì, at least ọmọ ẹ̀ 3 ṣèyàwó. Tí wọ́n bí sí, tí wọ́n rẹ̀ sí láwọn ọmọ ẹ̀ o. Tí gbá ilé ẹ̀ lé, táwo ilé ẹ̀ kún sí. Ó wá lẹ́ran. Ó lẹ́ran òun.
ìyẹn náà dá, ìyẹn náà dá. Nígbà tí ìbínú Ọlọ́run bá wá dé, tí ìbínú Ọlọ́run bá wá sọ̀kalẹ̀, wá wá sọ pé ẹni re ni, wọ́n wá léèyàn dáadáa ni, èèyàn tó múlò tó ṣe báṣabàṣa, tó jẹ́ pé if anything tó pọ̀ sí is màálù, torí màálù wọ́n ń pààyàn, àìmọye ẹ̀mí tó ti ṣòfò nítorí màálù. Well, ó lè gbé olè gbà náà ni wọ́n ṣe wọ́n jọ ń tanra wọn ni, wọ́n jọ ń tanra wọn ni, but alákìísà yín tó ń jó lóru. ọ̀rọ̀ yìí ó sì máa lẹ́yìn, ó sì máa lẹ́yìn, ó sì máa lẹ́yìn, kò lè lọ báyìí, kò lè lọ báyìí. Cows again, cows again. ọ̀rọ̀ màálù tún jẹyọ. A ti gbọ́ o, àbọ̀ yín ṣáà nìyẹn. Nígbà tẹ́tẹ̀ ti sọ pé ó dín yẹn, pé kò lè, ó máa dín ni, ó máa dín lọ ni, àti tó so mọ́ yín tó rò mọ́ Buhari tó mí tí ò mí, ó máa dín lọ ni. Kò sí jà ń bẹ̀, yóò mọ dín ni, àlàáfíà dín, gbogbo ẹ̀ àdín, gbogbo tó jọ mọ́ ẹ tó rọ̀ mọ́ á máa dín ni, á máa dínkù sí, á máa dínkù sí ni. Ẹ̀yin imagine ọdún mẹ́jọ tó jẹ gbèsè rẹpẹtẹ, tó fọ́pọ̀ mọ́yọ̀, tó kó mí ẹṣin dà sílé màálù, tó kó ìgbẹ́ màálù sí ilé èèyàn, tó múrun wájú, tó sópọ̀ mọ́ tí pàkọ́, tó bá dẹ̀ sọ pé ò ní sọ̀rọ̀, ẹ̀ta ló máa bẹ́yìn, but kò lè máa lọ báyìí. Ṣé wọ́n á máa kó mú gbogbo ilé ìjẹsà? Tí mẹ̀kúnnù táwọn èèyàn ò bá bí, tí wọn ò bá sọ̀rọ̀, tí ń bí ní máa bí ẹ̀. Ohun tó máa sọ̀rọ̀ yóò sọ̀rọ̀, àfi tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ṣe máa ń ṣe ṣá. But this thing is practical. The steps has to be taken. But irú ọkọ láya, àwọn owó náà wà ń bẹ̀. So, Buhari ni o, ó lóun ò jẹ gbèsè, ó lóun ṣọ́ọ̀tì fọdún mẹ́jọ, ó lóun ò yá, ó lóun ò fi rà, ó ní if anything àwọn màálù wọn tún dín sí ni. Welcome to the Màálù Republic o.